láyé má bá mi sọ ẹ̀mọ́ láyé má bá mi sọ bẹ́ẹ̀ mọ́. Kí ló dé pé bí ìjà ló máa ń ṣèwọ́n gbogbo ìgbà náà? O kì í sọ̀rọ̀ tó máa mú ẹ̀rín jáde lẹ́nu èèyàn rí. Àfọ̀rọ̀ bínú ṣá, kí ló dé? Kò sọ̀rọ̀ lẹ́nu rárá. Torí wọ́n ní bílé bá sọ ni, bílé ò sọ ni, àwọn là ń wò. Bí wọ́n kò lọ ìtakùrọ̀ obìnrin lọ́wọ́ àwọn ọkùnrin ẹlẹgbẹ́. Bí wọ́n ṣe ń ṣe nínú ilé wọn tó fi rójú tó ráyè. Ó sọ pé mi ìsọ̀rọ̀ tó mú ẹ̀rín jáde lẹ́nu èèyàn. Jọ ṣé wọn tó sọ̀rọ̀ tó mú ẹ̀rín jáde lẹ́nu èèyàn rí? Tó máa bá mi sọ̀rọ̀ bí ẹni pé ẹrú ẹ̀ ló gbé sílé. I'm your wife. I'm not your slave. Bí ẹ kò bọ́sítà kò lọ kọ́ ẹ̀kọ́ ìbọn olólùfẹ́ ẹni sọ̀rọ̀ pọ̀. Jọ, ohun tó ń try láti sọ ní ìsinmi pé ṣé kí n máa dọ̀bálẹ̀ fún ẹ kí n tó bá ẹ sọ̀rọ̀ because I don't understand. So o expect èmi náà kí n máa kúnlẹ̀ fún ẹ kí n tó bá ẹ sọ̀rọ̀ ni. Then if you don't understand, it's better you wait till you understand. Okay, níbi tọ́rọ̀ wa dé dúró báyìí ó dàbẹ̀ ni pé a máa need family therapist láti wá dá sọ̀rọ̀ ìgbéyàwó yìí because bí ó ṣe ń lọ yìí kò lè máa lọ bẹ́ẹ̀ kò lè máa lọ báyìí. No. I thought as much. Torí tí yóò bá ti fẹ́ mature man, an external body need to be intervened to come and build the emotional and physical intimacy, especially in this our marriage. So èmi ni immature man báyìí. Kí tún ni ọkùnrin máa ń ṣe tí ò ní jẹ́ kí ìyàwó tó gbé sílé kó máa sọ̀rọ̀ àlùfàǹsá gbogbo ìgbà? Because nígbà tá a gbé yẹn sílé tó jẹ́ wípé obìnrin tó gbé sílé bí ìjà lọ̀rọ̀ tó máa ń sọ gbogbo ìgbà kò sọ̀rọ̀ tùnú kankan. Kí tún lọkùnrin tún fẹ́ ṣe? Ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí i. Ẹ̀yin ọkùnrin tẹ́ mature. Ẹ jọ̀ọ́ bóyá kẹ́ bá mi kọ́ bí wọ́n ṣe ń treat obìnrin as a wife, not a slave. Tí ilé fi máa ń lójú tó fi máa rẹ̀ tí peace fi máa ń rẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi sọ fún.